Lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa ẹranko akíkanjú kan èyí tí à ń pe orúkọ rẹ̀ ní àfẹ̀rẹ̀mọ̀jò. Àwọn olóyìnbó a máa pè ní Aardvark. Irú ẹranko wo gan ni àfẹ̀rẹ̀mọ̀jò? Àwọn Yorùbá máa ń lo orúkọ yìí nígbà tí nǹkan rí bá ṣẹlẹ̀, wọ́n sì tún máa ń lo ẹ̀wẹ̀ nígbà tí nǹkan aburú bá ṣẹlẹ̀. Nígbà tí èèyàn bá jíire, wọ́n á ní ẹmọ́ jíire lópò ilé, àfẹ̀rẹ̀mọ̀jò jíire nínú sàá rẹ̀. Nígbà tí nǹkan aburú bá ṣẹlẹ̀, wọ́n á ní ẹmọ́ kú ojú òpó dá, àfẹ̀rẹ̀mọ̀jò kú ẹnu sà ń ṣọ̀fọ̀. Ẹranko wo gan ni àfẹ̀rẹ̀mọ̀jò? Àfẹ̀rẹ̀mọ̀jò dàbí pé ó yá àwọn ẹ̀yà ara rẹ̀ lọ́wọ́ àwọn ẹranko mìíràn. Borrow make me fine. Tá a bá wo àfẹ̀rẹ̀mọ̀jò fín, ó dàbí pé ó yá èékánná rẹ̀ lọ́wọ́ ọ̀fàfà, etí rẹ̀ lọ́wọ́ ehoro àti ìrù rẹ̀ lọ́wọ́ kangarú. Ìwádìí fi yé ni wípé erin lákátabú ni ìbátan àfẹ̀rẹ̀mọ̀jò láwùjọ àwọn ẹranko. Ó yà yín lẹ́nu? Bẹ́ẹ̀ ni, kàyéfì ńlá ni eléyìí jẹ́ nítorí pé kò fi ẹ̀yà ara kankan jọ ti erin. Oúnjẹ tí àfẹ̀rẹ̀mọ̀jò fẹ́ràn láti máa jẹ ní kòkòrò, pàápàá jùlọ ikán. Wọ́n lè jẹ 50,000 sí 60,000 ikán kí ilẹ̀ tó mọ́, 50,000 to 60,000 termites. Mo mọ̀ wípé ẹ fẹ́ béèrè lọ́wọ́ mi wípé báwo ni ẹranko yìí ṣe lè máa jẹ kòkòrò? Ẹ tẹ́tí lékòó kí ẹ máa bá wa ká lọ. Ẹ jẹ́ ká wo ẹ̀yà ara Aardvark àfẹ̀rẹ̀mọ̀jò sí ìgbé ayé olúborí wọn nínú igbó. Ẹ̀kíní, ahọ́n àfẹ̀rẹ̀mọ̀jò máa ń gùn tó 30 sẹ̀ntímítà, èyí tí ó jẹ́ 30 sẹ̀ntímítà. Ahọ́n yìí ni ó máa ń lò láti fi fa kòkòrò sọ́fun. Ahọ́n yìí máa ń ní itọ́ púpọ̀ tí ó tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ràn án lọ́wọ́ kí àwọn kòkòrò yìí lè lẹ̀ mọ́ ahọ́n yìí. Àfẹ̀rẹ̀mọ̀jò ní eyín lẹ́nu, ṣùgbọ́n wọn kò ní eyín ọ̀kan tí ń ṣe incisors àti eyín ìjẹranjẹ tí ń ṣe canine. Eyín 10 ni àgbàlagbà àfẹ̀rẹ̀mọ̀jò ní èrìgì òkè, ó sì tún ní 10 ní èrìgì ìsàlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn eyín yìí ti sọnù nígbà tí wọ́n ń dàgbà. Wọ́n á máa lo eyín yìí láti jẹ èso ẹ̀gúsí àrà ọ̀tọ̀ kan tí a mọ̀ sí Aardvark cucumber. Orúkọ yìí jẹyọ látàrí ìfẹ́ àrà ọ̀tọ̀ tí àwọn àfẹ̀rẹ̀mọ̀jò ní sí ẹ̀gúsí yìí, òun ló jẹ́ kí wọ́n máa pè ní Aardvark cucumber. Inú àfẹ̀rẹ̀mọ̀jò níṣan púpọ̀, eléyìí tó jẹ́ kí ó ṣeéṣe fún oúnjẹ tí wọ́n bá lọ́mì láti tètè dà kó sì lọ sí ibi tí ó yẹ kí ó lọ nínú ara. Etí àfẹ̀rẹ̀mọ̀jò jẹ́ 20 sẹ̀ntímítà, 20 sẹ̀ntímítà sí 25 sẹ̀ntímítà ní gígùn. Etí wọn kò kàn gùn jàgìlà lásán o. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ojú làlákàn fi ń ṣọ́ orí. Ní ti àfẹ̀rẹ̀mọ̀jò, etí ni àfẹ̀rẹ̀mọ̀jò fi ń ṣọ́ orí ara wọn o, nítorí pé ojú wọn kì í sábà ríran dáadáa lọ́sàn-án. Nítorí èyí, inú isà ni àwọn àfẹ̀rẹ̀mọ̀jò máa ń wà lọ́sàn-án. Ìrọ̀lẹ́ mọ́ alẹ́ ni àwọn àfẹ̀rẹ̀mọ̀jò máa ń jáde láti wá jíjẹ tiwọn. Kété tí wọ́n bá sì ti bọ́ sí ẹnu isà wọn ni wọn yóò ti tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti mọ̀ bóyá ewu wà nítòsí wọn. Wọ́n á ṣe irú eléyìí fún ìṣẹ́jú 10 kó tó di pé wọ́n mú ìrìn àjò wọn pọ̀n. Nígbà tí a bá wo àfẹ̀rẹ̀mọ̀jò fín, ìwádìí fi yé ni wípé irinṣẹ́ ńlá ni imú àfẹ̀rẹ̀mọ̀jò nípa wíwá oúnjẹ wọn. Wọ́n á máa fi imú wọn túlẹ̀ lọ bí wọ́n ti ń ṣe ìrédè òru lọ. Etí wọn sì dúró lóòró fún ìdáàbòbò gbogbo ara wọn ni o. Bí wọ́n ti ń jẹ lọ ni wọ́n yóò máa kẹ́tí bóyá ewu ń bọ̀ àbí kò sí ewu. Imú wọn ní agbára láti gbóòórùn ikán ní ibikíbi tí wọ́n bá gọ sí nínú ilẹ̀ tàbí nínú òkìtì ọ̀gán. Òórùn tó ṣòro fún ẹranko mìíràn láti gbóòórùn. Ìrọ̀rùn ni eléyìí jẹ́ fún àfẹ̀rẹ̀mọ̀jò nítorí pé imú wọn ní agbára púpọ̀ láti gbóòórùn. Gẹ́gẹ́ bí àwa ọkùnrin ti máa ń fi irun mú ṣe fẹ́ǹsì ètè, bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni àfẹ̀rẹ̀mọ̀jò náà ṣe o. Ihò mú àfẹ̀rẹ̀mọ̀jò kún fún irun lọ́pọ̀lọpọ̀ láti dáàbò bo agbárí wọn nígbà tí wọ́n bá ń walẹ̀ lọ. Irun yìí ló máa ń dènà ìdọ̀tí láti sá sí wọn ní agbárí nígbà tí wọ́n bá ń fimú túlẹ̀ lọ. Ẹsẹ̀ àfẹ̀rẹ̀mọ̀jò mẹ́rẹ̀ẹ̀rin ní èékánná tó nípọn gidigidi tí kì í sì kán. Èékánná yìí ni àfẹ̀rẹ̀mọ̀jò máa ń lò láti wa ilẹ̀. Èékánná àfẹ̀rẹ̀mọ̀jò dàbí ṣọ́bìrì, ṣọ́vẹ̀ tí àwọn ọ̀mọ̀lé bricklayer tí wọ́n máa fi ń gbẹ́ ilẹ̀. Èékánná yìí jẹ́ kí ilẹ̀ gbígbẹ́ rọrùn púpọ̀ fún àfẹ̀rẹ̀mọ̀jò. Èmi rò pé ọ̀rọ̀ tí àfẹ̀rẹ̀mọ̀jò bá bálẹ̀ sọ nílẹ̀ ń gbọ́ ló yẹ kí wọ́n máa lò nínú èdè Ifẹ̀ dípò ọ̀rọ̀ tí òkété bá bálẹ̀ sọ nílẹ̀ ń gbọ́, nítorí wípé ìran òkété kan kò lè gbẹ́lẹ̀ bí àfẹ̀rẹ̀mọ̀jò láéláé. Ní ìṣẹ́jú àáyá, àfẹ̀rẹ̀mọ̀jò á ti sáré gbẹ́ ilẹ̀ tí ó
ó tó gbé in less than 1 minute. Ó rọ̀ wọ́n lọ́rùn púpọ̀ láti gbẹ́lẹ̀. Oríṣi isà mẹ́ta ni àfẹ̀rẹ̀mọ̀jò máa ń gbẹ́. Isà àkọ́kọ́ fún ìwà oúnjẹ jẹ, isà èkejì fún ìsinmi, àti isà ìkẹta òun ni isà alálòpẹ́. Isà alálòpẹ́ àfẹ̀rẹ̀mọ̀jò máa ń ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà àbájáde. Wọ́n ṣe àwọn ọ̀nà ẹ̀bùrú yìí fún ìdáàbòbò ara wọn lọ́wọ́ ewu ni o. Ẹsẹ̀ iwájú ni àwọn àfẹ̀rẹ̀mọ̀jò máa ń lò láti wa ihò wọn. Ẹsẹ̀ ẹ̀yìn sì ni wọ́n máa fi ń ta erùpẹ̀ sẹ́yìn. Wọ́n á máa lo ìrù wọn náà láti tan àwọn iyẹ̀pẹ̀ sẹ́gbẹ̀ẹ̀gbẹ́ lẹ́nu ihò wọn. Láìsí pípa, gbígbé, jíjí sísun, bíbọ̀, yíyan, dídín, jíjẹ, títa lọ́fà lọ́wọ́ ẹ̀yìn báyìí tàbí lọ́wọ́ àwọn ẹranko mìíràn. Ọjọ́ orí àfẹ̀rẹ̀mọ̀jò máa ń tó 20 ọdún nínú igbó. Ó sì máa ń lò jù báyìí lọ nínú ọgbà àwọn ẹranko zoo níbi tí wọ́n ti máa ń ṣe ìtọ́jú wọn dáadáa. Ilẹ̀ adúláwọ̀ nìkan Sub-Sahara Africa ni ẹranko yìí fi ṣe ibùgbé wọn. Bẹ́ẹ̀ bá wá kẹ́fín àfẹ̀rẹ̀mọ̀jò níbikíbi ní àgbáńlá ayé tí kìí ṣe ilẹ̀ Áfíríkà, ó yẹ kó ti yé yín o wípé ẹnìkan ti ṣe ọwọ́ fẹ́rẹ́ nìyẹn o. Wọ́n ti àfẹ̀rẹ̀ náàpù àfẹ̀rẹ̀mọ̀jò nìyẹn. Alẹ́ ni Aardvark máa ń jáde láti wa ọ̀pọ̀lọpọ̀ ihò wọn nítorí pé alẹ́ ni wọ́n máa ń ṣọdẹ. Àwọn ihò wọ̀nyí ni àfẹ̀rẹ̀mọ̀jò máa ń lò lòdì sí àwọn ẹranko apanijẹ. Àwọn ihò yìí ló sì máa ń dáàbò bò nígbà tí wọ́n bá ń lé lọ. Kúrú ó ti wọnú àwọn ihò yìí. Àwọn ẹranko tó máa ń pa àfẹ̀rẹ̀mọ̀jò jẹ, ìkan nínú wọn ni ẹkùn, àmọ̀tẹ́kùn, ìkookò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ihò alálòpá ti àfẹ̀rẹ̀mọ̀jò máa ń jẹ́ lílò fún àwọn ẹranko mìíràn bíi ẹlẹ́dẹ̀ igbó, bíi ẹtà, bíi òòrẹ̀, bíi ejò, òjòlá àti àwọn ẹranko mìíràn. Àwọn àfẹ̀rẹ̀mọ̀jò máa ń dá gbé ni. Àwọn àfẹ̀rẹ̀mọ̀jò máa ń gbé ní agbègbè kan náà ṣùgbọ́n kì í ṣe nínú ihò kan náà. Wọ́n máa ń gbé ní ihò ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Àkókò tí wọ́n bá fẹ́ ní ìbálòpọ̀ ni akọ àti abo àfẹ̀rẹ̀mọ̀jò máa ń wà papọ̀. Lẹ́yìn eléyìí oníkálukú tún padà sáàyè ara rẹ̀ nìyẹn. Èyí tó túmọ̀ sí pé bàbá ń dá gbé, ìyá ń yọ wá. Abo àfẹ̀rẹ̀mọ̀jò nìkan ni ó máa ń dá ọmọ tọ́ o. Àfẹ̀rẹ̀mọ̀jò máa ń gbé oyún fún oṣù 7. Ọmọ kan ṣoṣo sì ni wọ́n máa ń fi oyún yìí bí. Abo àfẹ̀rẹ̀mọ̀jò máa ń ní orí ọmú 4 tí 2 nínú àwọn ọmọ yìí sì jọ ara wọn. Ọmú yìí ni ọmọ àfẹ̀rẹ̀mọ̀jò máa ń mu láti ìgbà tí wọ́n bá ti bí wọn títí di ọ̀sẹ̀ 9 àkọ́kọ́ kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní jẹ kòkòrò. Kété tí wọ́n bá ti pé oṣù 3 ni ìyá wọn yóò ti já wọn lẹ́nu ọmú. Ọmọ tuntun àfẹ̀rẹ̀mọ̀jò máa ń jẹ́ láàárín 1.7 sí 1.9 kìlógíráàmù ìwọ̀n. Wọn kì í ní irun lára rárá. Ara wọn máa ń pọ́n rẹ́súrẹ́sú fún bíi ọ̀sẹ̀ 5 sí 6 àkọ́kọ́ tí wọ́n bá délé ayé kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní hu irun. Lẹ́yìn ọ̀sẹ̀ 2 tí ọmọ àfẹ̀rẹ̀mọ̀jò bá ti délé ayé, ó ti lóore ọ̀fẹ́ àti máa tẹ̀lé ìyá rẹ̀ jáde lẹ́nu isà kí wọ́n sì jọ máa jẹ. Lẹ́yìn oṣù 6 òun náà ti lè dá ilẹ̀ gbẹ́. Ẹ ṣé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń fi ìfẹ́ hàn sí wa ní gbogbo ìgbà. A ò ní rí jù báyìí lọ lórí ti àfẹ̀rẹ̀mọ̀jò fún ọ̀sẹ̀ yìí níbi comment section. Ẹ jẹ́ ká mọ èròǹgbà yín lórí fọ́nrán yìí. Ṣé ẹ má gbàgbé láti like, kẹ́ subscribe, kẹ́ dẹ̀ turn on notification bell.